ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí bọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. àwọn ajínigbé tó jẹ́ àbúrò Adélabú gbé jẹ́ èèkàn nínú iṣẹ́ ajínigbé àlàyé rẹ̀ o nípa bí àṣírí wọn ṣe tú àti orúkọ wọn iléeṣẹ́ ọlọ́pàá ti kéde o kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Abímbọ́lá Olúgbénga ti ké pe àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ láti máa fi ojú sọ́rí báyìí o bákan náà ló ní kí wọ́n sì fi ohun tí kò tọ̀nà lágbègbè wọn tó iléeṣẹ́ ọlọ́pàá létí Olúgbénga Abímbọ́lá ló sọ̀rọ̀ yìí o nígbà tí ó mú àwọn akọ̀ròyìn lọ sí ibùdó àwọn ajínigbé tó jí Bùsáyọ̀ Adégòkè John Paul àtàwọn ìbejì rẹ̀ gbé obìnrin yìí sì ni àbúrò Adébáyọ̀ Adélabú tí ṣe mínísítà tẹ́lẹ̀ fún ohun àmúṣagbára àdúgbò Arárọ̀mí Ayégún tó wà níjọba ìbílẹ̀ Olúyọ̀lé nílùú Ìbàdàn sì ni ilé àwọn ajínigbé tí wọ́n fi obìnrin àtàwọn ọmọ rẹ̀ pamọ́ sí kí ọlọ́pàá tó gbà wọ́n sílẹ̀ lọ́jọ́ sátidé akọ̀ròyìn iléeṣẹ́ wa tó wà lára àwọn akọ̀ròyìn tó kọ́ wọlé pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá lọ sí ilé àwọn ajínigbé náà ìkọ̀ròyìn fìdí rẹ̀ múlẹ̀ wípé ilé náà jẹ́ ilé oníyàrá méjì tí wọ́n sì mọ odi yíká rẹ̀ ọ̀pọ̀ ilé ló wà láyìíká náà tó sì jẹ́ ìyàlẹ́nu fáwọn olùgbé agbègbè náà pé àwọn ajínigbé ló ń fi ibẹ̀ ṣẹlẹ̀ o kọmíṣánná ọlọ́pàá nínú àlàyé rẹ̀ ní àwọn òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ọlọ́pàá ti jọba àpapọ̀ pẹ̀lú àjọṣepọ̀ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ló pawọ́pọ̀ ṣiṣẹ́ ìdólẹ̀mí náà ó ní lẹ́yìn tí àwọn rí àrídájú ibi tí àwọn agbébọn náà wà ní àwọn tó jabọ ilé náà níbi aago 7:30 ìrọ̀lẹ́ sátidé ọjọ́ 6 oṣù kẹfà ọdún yìí o iṣẹ́ ìwádìí tí iléeṣẹ́ wa ṣe ló jẹ́ ká mọ ibi tí àwọn ajínigbé náà sá pamọ́ sí ní agbègbè Arárọ̀mí níjọba ìbílẹ̀ Olúyọ̀lé ní kété tí ọ̀kan nínú wọn rí wa ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Kèléchi ṣe ló yìnbọn mọ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá tí àwọn náà sì yìnbọn padà fún Kèléchi àti ọ̀kan nínú àwọn ajínigbé yìí ní amúbalẹ̀ àwọn míín fara gbọta tí wọ́n sì sá lọ o ṣùgbọ́n ọwọ́ tẹ Wálé ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Olóró àti Dáre Oyèdélé tí wọ́n sì jẹ́ èèkàn nínú ẹgbẹ́ ajínigbé náà àwọn míín nínú ẹgbẹ́ ajínigbé náà ló ṣeéṣe kí wọ́n fara gbọta a sì ń rọ àwọn ilé ìwòsàn láti fi tó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ létí tí ẹnikẹ́ni bá wá fún ìwòsàn tó ní ṣe pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn lára àwọn ohun tí wọ́n gbà lọ́wọ́ àwọn afurasí ajínigbé náà ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry aláwọ̀ eérú ìbọn 3 àáké kan ọta ìbọn 14 oògùn olóró àti àwò ojú méjì ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fèrè ń gbà ń sábàlá àríwísí ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi àti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá yìí. a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. ó ní lọ sọ. ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.